tó kàn àbẹ́yìn tẹ́ ń pariwo Yorùbá nation lọ́tà Yorùbá. Reality ìyà ń jẹ Yorùbá lóòótọ́. A dẹ̀ mọ̀ pé àwọn Fúlàní yìí àwọn Haúsá wọ́n ti dominate Nigeria. Gbogbo highest post ní Nigeria, migration ni o, police ni o, soldier ni o, civil defense ni o, anything, gbogbo àwọn highest post 1 to 10 ní Haúsá lè máa bá ń bẹ̀, Fúlàní lè máa bá ń bẹ̀. Wọ́n fìyà jẹ àwa Yorùbá lóòótọ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ Yorùbá nation tí gbogbo wa ń pariwo yìí, solution Yorùbá náà ni pé ká dá dúró, but not the right time tẹ́ ń pariwo yẹn. Not the right time tẹ́ ń pariwo. The reason why ni wípé Fúlàní ti wà ń bẹ̀ lọ́dún 8. Ó wá kan Yorùbá ara wa tó fẹ́ bọ́ síbẹ̀. Ṣé àsìkò yẹn lè ká máa wá ní pé a fẹ́ máa fún Yorùbá yẹn ní problem? Admin ẹni tó bá ti comment òṣì ẹ bá mi fi rẹ àwọn anger face yẹn síbẹ̀ kan block ẹ dànù. Ṣé àsìkò tó wá kan Yorùbá wa náà wá ń pariwo pé a fẹ́ fi Yorùbá nation, a fẹ́ fi disturb Yorùbá ara wa? Okay, trial ọ̀rọ̀ lé ayé yìí, gamble ọ̀rọ̀ lé ayé yìí. Any achievement in this world is a gamble. Gbogbo àwa tá wà ń lu òyìnbó lénìí, tá wà nílùú òyìnbó, gbogbo ẹni tó lọ sí ìlú tó wà nílùú òyìnbó, ó ta gamble ni. Ọlọ́run náà máa jẹ láfi dé ìlú òyìnbó. Àìmọye èèyàn tó ta gamble tí ò jẹ tó dé ìlú òyìnbó. Okay, àwa rí pé gamble náà ni ọ̀rọ̀ Yorùbá nation àti Yorùbá ló kàn. Okay, gbogbo Yorùbá nation ti wá jáde for the past 3 years, 4 years. Letting pariwo Yorùbá nation, Yorùbá nation, Yorùbá nation. Àwa rí pé Yorùbá nation tá ń pariwo for 3 years. Move forward, move back. Ẹ wá wà lójú kan bí omi adágún. A dẹ̀ pé gamble yẹn, tá ní kí bẹ́ẹ̀ ta gamble yẹn, ẹ jẹ lọ, ẹ lè yọ mí kò nà ọmọ Yorùbá náà, àjọ máa benefit ni. Àwa rí wípé if you cannot beat them, why you can't join them? 2022 December le fi ṣe pé last day o, ẹ máa gba Yorùbá nation o, ẹ máa gba Yorùbá nation o. Ẹ máa gba Yorùbá nation o. Ẹ wá rí wípé 2022 yẹn tán, 2023 ti bẹ̀rẹ̀, rí Yorùbá nation yẹn gbà. Why tí gbogbo ọjọ́ kọjú síbi kan náà? Damusufufa wa wallal awdu'a ila mushrikin nuri antun du'a wasiru ila adafil wa'idin wa kummu ila dawatul bini nudakir imanakum wa narfa makum lil zamai. Nígbà tá bá ti rí pé Yorùbá nation work, why tí a ṣe damusufufa kí gbogbo àjọ kí sojú ọ̀nà kan náà? Wa wallal awdu'a kí gbogbo àjọ dájú kọ ọmọ Yorùbá kan, ọmọ Yorùbá tó wà lókè yẹn, wa wallal awdu'a kí gbogbo wa dájú wò pé Yorùbá yìí o ká support ẹ. Ila mushrikin ila Tinubu nurin antu du'a ila Tinubu kí gbogbo wa dájú kọ Tinubu nurin antu du'a torí pé òun lọ́lọ́run fi ṣe mọ́lẹ̀ fún Yorùbá báyìí. Wasiru ila adafili wahidin kí gbogbo wa dúró ti Tinubu pé Yorùbá kan yìí o tọ́lọ́run ní kó fẹ́ débẹ̀ yìí o. Wasirun ila adafili wahidin kí gbogbo wa dúró ti lọ́rùn. Wakumu ila dawatul bini wakumu kí gbogbo wa máa wá pariwo pé tí Tinubu bá débẹ̀ o bá wa gba Yorùbá nation o. Wakumu ila dawatul bini kí dáwà wa ọ̀rọ̀ wa kó wá jẹ́ ọ̀kan lórí Tinubu. No the krima nokun taba pariwo no the krima nokun Tinubu náà yóò padà ronú sọ̀rọ̀ wa. Wa narfam nakun li samai Tinubu yóò wá gbé ọ̀rọ̀ wa lọ sókè. Yóò padà rò pé àwọn èèyàn mi wà nsàlẹ̀ tí yà ń jẹ tó fẹ́ kó lóko ẹrú. No the krima nokun yóò ronú lórí ọ̀rọ̀ wa. Wa narfa nakun li samai Tinubu yóò padà gbé ọ̀rọ̀ wa lọ sókè. Ṣẹ̀rẹ̀bẹ̀ Tinubu náà mọ̀ pé yà ń jẹ wá ni. Ṣẹ̀rẹ̀bẹ̀ Tinubu náà mọ̀ pé yà ń jẹ wá ni. Ẹ gbọ́ nǹkan tí olóyè Tinubu sọ l'Abẹ́òkúta lánàá.
gbọ́ nǹkan tó lè Tinubu sọ lánàá. Tinubu mọ̀ wípé àwọn Fúlàní ò ready àti gbé ìjọba yẹn lẹ̀, but by fire by force a máa gba ìjọba yẹn lọ́wọ́ wọn. A máa gba ìjọba yẹn lọ́wọ́ wọn. Bá gbé epo pamọ́, bá change náírà, bá change, a máa gba ìjọba yẹn lọ́wọ́ wọn. Àwa rí pé gbogbo yín tẹ́ ń pariwo Yorùbá nation yìí, ọ̀pọ̀lọpọ̀ yín àkọ́kọ́ náà nítorí pé ẹ fẹ́ràn Yorùbá ara yín, ọ̀pọ̀lọpọ̀ yín ní voters card. PVC, ọ̀pọ̀lọpọ̀ yín gba PVC nítorí pé ẹ nífẹ̀ẹ́ Yorùbá ara yín. Ṣé yín tẹ́ ní PVC la fẹ́ bí pé ẹ fẹ́ dìbò fún Yorùbá? Àwọn tó tún ní PVC nínú yín, wọ́n tún náà fẹ́ dìbò fún ọmọ Yíbò. Ṣé ọmọ ọkọ Yorùbá ló máa náà fẹ́ lọ dìbò fún ọmọ Yíbò? Ṣé ẹ ti mọ̀ pé ọmọ àlè Yorùbá ló máa dìbò fún ọmọ Yíbò? This is the first time tó yá sí pé Yorùbá, Hausa, Yíbò wọ́n máa jáde fún presidential election. Ẹ̀yin Yorùbá wá ń gbógun ti Yorùbá ara yín, ronú pé bí a bá tara lé ẹni lọ́pọ̀ ní rírà tó bá wọn vadekere wá ronú. Wá ronú. Wá ń jẹ́ kí wọ́n máa wá kó ẹ̀yin ara wa síra wa. Ó dà tẹ́ bá wá rí pé ṣètò àti support Yorùbá nìyẹn, kí ló dé tí fi Yorùbá lọ́rùn lẹ̀? Gbogbo yín wá bọ́ sórí social media, máa fi Yorùbá ta yín, máa fi Tinubu ta yín, máa fi MC Olúọmọ ta yín. Ṣé mọdún tẹ́ ti ń bú Tinubu tí a sọ̀rọ̀? Ṣé mọdún tẹ́ ti ń bú MC Olúọmọ tí a sọ̀rọ̀? Ẹ sọ títí parọ́ mọ́ MC Olúọmọ pé apààyàn ni, débi pé MC Olúọmọ tí ò kì í sọ̀rọ̀ lórí social media, ó wá sórí social media, ó ní ẹ lọ mú ẹ̀rí ẹni tó ń bá pa wá. Ọ̀pọ̀lọpọ̀ yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn mọ́ o. Sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn mọ́ o. Ìbéèrè yẹn wà lára tí Ajé Amzat ti béèrè lọ́wọ́ mi o. Ọ̀pọ̀lọpọ̀ yín eléri ibú yín sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ o, tí mo challenge pé ẹni bá ní ẹ̀rí ibi tí MC Olúọmọ ti pa èèyàn, àbí kóòtù tí MC Olúọmọ bá lọ, àbí ẹjọ́ tí ẹ bá rí pé MC Olúọmọ dé kóòtù ìkẹgbẹ́ ẹ̀rí ẹ̀wà, gbogbo wọn dákẹ́ lórí ẹ̀ fasẹ́kùtù, gbogbo wọn dákẹ́ lórí ẹ̀, wọn sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́. Àwọn olórí burúkú, àwọn aláburú ẹ̀dá, kí lẹ MC Olúọmọ ṣe fún yín? Kí ló rà nínú gbá yín? Ẹ fi ń ta yín, ẹ ń bú Tinubu sọ̀rọ̀. Tẹ́ bá mọ̀ pé ẹ lè support Yorùbá, ní PVC, àwa gan ready bò yín torí pé ẹ ní PVC. Gba PVC, kì í ṣọmọ Yorùbá gidi. Tẹ́ bá jọmọ Yorùbá gidi ni, tó bá nífẹ̀ẹ́ Yorùbá lóòótọ́, kí ló tí ẹ apply fún voters card yín? Bí mo ṣe wà l'Amẹ́ríkà yìí, bí mo ṣe ń gbé l'Amẹ́ríkà yìí tó yìí, mo ní PVC, mo mọ̀ torí pé mo nífẹ̀ẹ́ Yorùbá. Ìfẹ́ kí Yorùbá kó lóko ẹrú, mo dìídì lọ sí Nàìjíríà, mo dẹ̀ lọ apply fún voters card mi. Òun dànà. Mo dẹ̀ gba voters card mi nítorí pé kíni? Nítorí pé mo fẹ́ kí Yorùbá kó lóko ẹrú. This is my voters card. Òun lélẹ́yìí. This is my voters card. Òun lélẹ́yìí. Ẹni tó bá mọ̀ pé òun fẹ́ jẹ́ ojúlówó ọmọ Yorùbá, tó dẹ̀ fẹ́ kí Yorùbá kó lóko ẹrú, òun láti ní voters card. Without voters card, ó lè dìbò. Èmi mo wà ń bẹ̀, má rẹ̀ bí èmi kọ́ bọ́ ní èmi, torí pé mi mo wà ń bẹ̀, torí pé mi mo ní, tó ti rí, tó gbé voters card mi ni, tó ti rí, kó lè mọ̀ pé I'm confirm ọmọ Yorùbá, tí mo fẹ́ kọ́ ọmọ Yorùbá kó lóko ẹrú, and then I'm going back home láti lọ dìbò pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Yorùbá dẹ̀ ló máa débẹ̀. Tẹ́ bá jẹ́ ọmọ ọkọ Yorùbá lóòótọ́, tẹ́ fẹ́ kí Yorùbá kó lóko ẹrú, ẹ mọ̀ pé ẹ support wa nìyẹn. Kílẹ̀ insult Yorùbá fún? Kílẹ̀ insult Yorùbá fún? Àwa dákẹ́, ọjọ́ tẹ́ ti ń bí Yorùbá sọ̀rọ̀. Àwa ṣe fídíò méjì mẹ́ta lásán, ẹ wá ń pariwo ṣùgbọ́n nítorí respect reciprocal tí mo ní fún Mr. Wisdom àti Lady K, as from today mo bọ́lẹ̀ kó lórí ọ̀rọ̀ Sunday Igboho. Nítorí Mr. Wisdom, on one condition tí mo dẹ̀ fẹ́ sọ yìí, mo fẹ́ pass condition yìí sí Lady K àti Mr. Wisdom. Torí mo pé méjì yẹn lẹ súnmọ́ Sunday Igboho ju gbogbo àwọn riffraff yẹn lọ.
mo pé mi jẹ́ súnmọ́ Sunday Igboho mi ò lè parọ́ pé mo bá Sunday Igboho sọ̀rọ̀ mọ́ láti gbà tó wá attack àjọ sọ̀rọ̀ but tẹ́lẹ̀ àjọ sọ̀rọ̀ mo ní Sunday Igboho náà dé máa rí nǹkan tí mo ń sọ yìí. Mr Wisdom àti Lady K condition tí mo fẹ́ gbé yín yìí tí ẹ bá fi lè fail condition yẹn I'm coming back. I'm coming back. Kí ni condition náà ni pé as from today ẹ lọ sọ fún gbogbo àwọn tó bá agitate fún Yoruba Nation kó má mention MC Olúọmọ lórí social media mọ́. Kó dẹ̀ má mention Jagaban, Sanwó-Olú, àwọn governors under APC. Anybody má mention lórí social media mọ́. Anybody má pọ̀ òun ṣiṣẹ́ fún Yoruba agitation o. Tó mọ̀ pé Yoruba agitation lòun ṣiṣẹ́ fún o, ẹ lọ kìlọ̀ fún wọn. Anybody má mention ọ̀gá tiwa MC Olúọmọ lórí social media mọ́. Ẹ̀yin méjèèjì yẹn ni mò ń give honor yìí fún o. Tí ẹ bá wá kọ̀ láti lọ dì wọ́n lọ́wọ́ mú. Today is on the 27th of January 2023. By grace of God, less than 1 month, T. Bola Tinubu ma the president in Nigeria. By grace of God, be isn't a lie. I may pass this message to Mr. Wisdom and Lady K. Ẹ̀yin méjèèjì yẹn, ẹ̀yin ni aṣojú Sunday Igboho. Gbogbo àwọn tó kù wá pátá monetization de ko ma sọ̀rọ̀ Sunday Igboho wọn nífẹ̀ẹ́ Sunday Igboho. Mo ní pé ẹ̀yin méjèèjì yẹn ṣe nítorí owó. As from today, 27th of January 2023, tí ẹnikẹ́ni bá tún bọ́ta lórí pé òun ṣe agitation for Yoruba Nation, tó bá mention ọ̀gá mi MC Olúọmọ, tó bá mention ọ̀gá number 1 Tinubu lórí page ẹ̀, mi ní fún ẹni yẹn lésì o. Mi ní fún ẹni yẹn lésì o. Kíbla àti yín náà ibi tẹ́ dájú kan yẹn òun ló máa gba wọ̀tọ̀wọ̀tọ̀. But I'm promising you, because of you guys, I'm promising you pé mo máa bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ yẹn báyìí. Ọ̀rọ̀ kù nínú mi tí mo fẹ́ sọ o, àmọ́ kí yòókù máa gbọ́hùn. Kí yòókù jẹ́ kí ni? Kí yòókù máa gbé ọ̀hún. Kí yòókù jẹ́ kí ni? Kí yòókù máa gbé ọ̀hún. Kẹ́dẹ̀ kìlọ̀ fún àwọn tí wọ́n náà àwọn tẹ́bí gbogbo àwọn comment na comment section refraf àwọn comment section ghost ni wọ́n. Ghost na àwọn comment section. But ẹni tó ń ṣe agitation àwọn ní kẹ́ kìlọ̀ fún wọn. Àwọn ní kí ẹ kìlọ̀ fún o. Àwọn ní kẹ́ ẹ kìlọ̀ fún o. Respect is reciprocal. Tí ẹ bá lè support wa, ẹ ti mọ̀ pé no going back, ìdìbò máa wáyé ní February àti ní March. Ìdìbò máa wáyé ní February àti ní March. Tí ẹ bá lè support wa torí ẹ kò ní voters card. Ẹ ní voters card so that a retí ìdìbò yín. Kẹ́nikẹ́ni má wá fọ̀gá tí wá pa Tani lórí social media o. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ o. Message tí mo ní fún yín ò jù bẹ́ẹ̀ yẹn lọ. Nídìí eléyìí, ẹ jẹ́ kí n gba yìí